erin ti wó bẹ́ẹ̀ ni àjànàkú ti sùn bí òkè ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá ìlú Ògbómọ̀ṣọ́ ajílété, ìlú tó ti ń jẹ kàtàn ká tó mú yọ̀kanyọ̀gànlé, nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ olóṣèlú ìlú Ògbómọ̀ṣọ́ tó ní ẹnu dáadáa tó sì tún lókìkí ní ìlú náà, ìyẹn ọ̀nàrẹ́bù Tèmilọ́lá Adébíyì tó jáde láyé lẹ́ni ọdún 64 64 years of age, tó sì jẹ́ pé títí dàsìkò yìí òun ni wọ́n sì ń ṣe ọ̀fọ̀ ní agboolé wọn tí àwọn èèyàn káàkiri Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ti ń bá àwọn ẹbí ọ̀nàrẹ́bù Tèmilọ́lá Adébíyì tí wọ́n ti ń bá kẹ́dùn. Ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí í ṣe ọjọ́ 21 oṣù kìíní ọdún 2025, ìyẹn the 21st of January 2025, ó ní erímàwù tí àjànàkú sùn bí òkè nígbà tí ọ̀nàrẹ́bù Tèmilọ́lá Adébíyì tó kú ní ìdajì ọjọ́ Tuesday náà ní ẹni ọdún 64 years. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àìsàn ráńpẹ́ tí kìí ṣe àìsàn tó ní agbára púpọ̀ ń ló pa ọ̀nàrẹ́bù Tèmilọ́lá Adébíyì. A gbọ́ pé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ìní bàbá náà ló ti ń ṣàìsàn, bẹ́ẹ̀ náà ti bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀ tán ṣe gbogbo nǹkan tó yẹ kí ẹ̀dá èèyàn ṣe fún un, ṣùgbọ́n bọ́lọ́jọ́ bá kúkú ti dé, gbogbo ìgbìyànjú àti oògùn ẹ̀dá kì í kúkú ṣiṣẹ́. Gbogbo eléyìí náà ló sì ṣẹlẹ̀ lórí ọ̀nàrẹ́bù Tèmilọ́lá Adébíyì tí bàbá náà tó fi jáde láyé ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Gbára tí ọ̀nàrẹ́bù Tèmilọ́lá Adébíyì tó jáde láyé láriwo mà ti sọ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá ìlú Ògbómọ̀ṣọ́, táwọn èèyàn ń kọ ha nítorí pé bàbá ti ń mú irú àwọn olóògbé Adébáyọ̀ Christopher Lawal Akálà kúrò l'Ògbómọ̀ṣọ́ kúrò. Ọ̀kan pàtàkì lára àwọn tó tún lórúkọ òní Tèmilọ́lá Adébíyì, kódà ó ní ó kọ́kọ́ ṣe aṣojú àwọn ìjọba ìbílẹ̀ bíi Ògbómọ̀ṣọ́ North, Ògbómọ̀ṣọ́ South àti ìjọba ìbílẹ̀ Oríire ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá Federal House of Representatives ní àárín ọdún 1999 sọdún 2003, tó sì jẹ́ pé ọkùnrin náà ó lẹ́nu nídìí òṣèlú, bẹ́ẹ̀ ló tún jẹ́ ògúnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà níbi tí ọkùnrin náà tí ó súnmọ́ àwọn alágbára dé, ó ní gómìnà Ṣèyí Mákindé ló yàn ní alága àjọ tó ń rí sí ìpolówó ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn chairman Ọ̀yọ́ State Signage and Advertisement Agency, ó tó di pé ó padà gba ipò náà kúrò lọ́wọ́ ẹ̀ fún ẹlòmíì ní ọdún tó kọjá. Ṣá o, yàtọ̀ sí gbogbo eléyìí, ní ìlú Ògbómọ̀ṣọ́ láàrin ẹgbẹ́ òṣèlú PDP aṣíwájú ìrìn Tèmilọ́lá Adébíyì ló jẹ́, tó sì jẹ́ pé ní kété tó kú ní gómìnà Ṣèyí Mákindé tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ló fi àtẹ̀jáde síta láti ṣe ìdárò ẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé erin ńlá ló wò ní ìlú Ògbómọ̀ṣọ́ àti inú ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ pé ọmọ olóògbé Akálà náà tóun náà tó jẹ́ pé òun ló ń ṣojú ìjọba ìbílẹ̀ Oríire, Ògbómọ̀ṣọ́ South àti Ògbómọ̀ṣọ́ náà nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, ìyẹn ọ̀nàrẹ́bù Ọlámìjúwọ̀n Àlàó Akálà, òun náà ti fi ọ̀rọ̀ síta láti ṣe ìdárò ọ̀nàrẹ́bù Tèmilọ́lá Adébíyì tó jáde láyé lójijì lẹ́ni ọdún 64 64 years.